most state. Gentlemen of the press, we read the statement credited to the Fulani Socio-Cultural Organization, Miyetti Allah Kautahore, in which the group announced that it has established its security outfit called Miyetti Allah Vigilante to operate nationwide. As much as we do not have any problem with Miyetti Allah Kautahore floating a security outfit in other states, it is important to state that such a vigilante group will not operate in Benue State. Miyetti Allah has no constitutional right to establish a nationwide security outfit. Benue does not need the Miyetti Allah Vigilante. The state government is working with conventional security forces and has already established a vigilante group at the state, local government, and ward levels. This is evident in the ongoing recruitment of personnel for community policing, who will soon be trained as recommended by the Inspector General of Police. The idea of running a nationwide vigilante group is a mere strategy by the Fulani Socio-Cultural Organization to elevate their nefarious and inhuman activities to another level. They have repeatedly claimed responsibility for the killing of thousands of children and women, as well as other vulnerable people in different states. Yet, members of the group walk freely in Abuja and hold press conferences, threatening to unleash terror on the people of this country. We once more call for the arrest and prosecution of officials of Miyetti Allah Kautahore to end the spate of crime in the country. We urge the federal government to stop looking elsewhere for bandits who have been killing innocent Nigerians. Miyetti Allah Kautahore are coordinators of banditry in this country, and officials of the group reside in Abuja. Thank you very much. Ṣé òun lẹ ti gbọ́ yìí? Àwọn tí wọ́n lè sọ wípé àwọn wà responsible fún so many issues, tí wọ́n wà responsible fún ọ̀pọ̀lọpọ̀ ìpànìyàn ní Nàìjíríà, tí wọ́n wà responsible fún ọ̀pọ̀lọpọ̀ wàhálà ní Nàìjíríà, tí wọ́n wà responsible fún ọ̀pọ̀lọpọ̀ ìjíyàngbé, tí wọ́n wà responsible fún ọ̀pọ̀lọpọ̀ atrocity ní Nàìjíríà. Tí àwọn èèyàn dẹ̀ mú wọn, tí wọ́n dẹ̀ rí pé àwọn tá a mú yìí èdè tí wọ́n ń sọ lẹ́nu náà ní fúdùfúdù, èdè Fúlàní ni. Látijọ́ tí wọ́n ti wá ń complain, tí wọ́n ti ń mú àwọn Fúlàní yìí, a ò tí ì rí kí ìjọba prosecute èèyàn kan báyìí tàbí kí wọ́n mú èèyàn, wọ́n wá rìn freely l'Àbújá. Ìpànìyàn wọ́n jiyàn gbé l'Àbújá sí wọn náà àwọn fẹ́ dó s'Àbújá ń bẹ̀. Plateau State wọ́n làwọn ń bẹ̀ wọ́n dúró ń bẹ̀. Ǹṣe rí ntí bàkàn sọ mi ọ̀rọ̀ ni pé ẹ jẹ́ kí n sọ pé when ó lè jẹ́ òpin orílẹ̀ Nàìjíríà ló ti fẹ́ dé, ó lè jẹ́ òpin àti fi òpin sí ní tí a mọ̀ sí Nàìjíríà ló ti ń dé, àmọ́ tó bá ti wá ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a mọ̀ rí náà ló ń ṣẹlẹ̀ yìí. Ó lè jẹ́ òpin sí dídàgbàsókè Nàìjíríà, ó lè jẹ́ òun ló ti ń dé. Ó lè jẹ́ òpin sí wíwà láyé orílẹ̀-èdè Nàìjíríà òun ló ti ń dé. Ó lè jẹ́ òpin sí fífi tipátipá fi agbára múni sìn tí a mọ̀ sí lílo àsìlò ìjọba, ó lè jẹ́ òun ló ti fẹ́ dé. Torí pé gbogbo ẹgbẹ́ pátápátá tá a mọ̀ sí ethnic group lápápátá ni wọ́n kick against this issue. Because eléyìí yóò allow àwọn Fúlàní yìí láti lè continue atrocity tí wọ́n ti ń cause sí àwọn ìjọ, yóò lè jẹ́ kí wọ́n lè túbọ̀ ní agbára láti lè kiri ìlú bí tí wọ́n bá deploy wọn lọ, kidnapper tí wọ́n á pọ̀. Ibi tí wọ́n bá wọ̀, kidnapper tí wọ́n á pọ̀ débi wípé àwọn ará ìlú ọ̀hún wọn ò ní lè tún fi ẹ̀dọ̀ lérí òróǹro. Ibi tí wọ́n bá gbé wọn lọ, àwọn ará ìlú ọ̀hún ìsinmi ò tún ti jẹ́ tí wọ́n mọ́ láti bẹ̀jọ́ tán bá ti deploy wọn síbẹ̀.
látàrí ìdí èyí gbogbo ìlú kọ̀ọ̀kan gbọ́dọ̀ make sure pé àwọn náà dá fìgìláńtè tiwọn sílẹ̀ lẹ́yà ọ̀sọ́kà láti lè prevent these people to penetrate into their state because wọ́n á wọlé o because reason tí wọ́n á ṣe wọlé rèé o ó gba ọgbọ́n o ẹni tó bá wọlé ìsìn yìí wọ́n ti wà lára àwọn tí wọ́n jẹ́ Miyetti Vigilante group wọ́n dẹ̀ ti rẹ́gísítà orúkọ wọn then tẹ́ bá wá mú wọn ẹ lè mú wọn lọ sọ́dọ̀ ọlọ́pàá àwọn ọlọ́pàá sọ pé kí ni kẹ́ tó sọ wá ní ẹ máa gbé wọn bọ̀ l'Ábùjá wọ́n á fi wọ́n lẹ̀ náà ni ṣùgbọ́n gẹ́gẹ́ bí n tó sọ pé if they came we would treat them as such ẹ jẹ́ kí àwa náà mọ̀ pé ọmọ náà báyìí lèèyàn máa ń rán síná ọmọ náà òun náà là á rán síná ẹ jẹ́ ká rán ọmọ náà síná kájọ fi ẹ má dúró wò ẹ má sì jẹ́ kí kinní kó bá wa lójijì rárá àtọ̀ we need to work fast and then we need to prevent our people from being caged again from those groups that oversee the power from those groups that no even law can arrest them, not even anybody. Ọ̀nà wo ni wọ́n gbà? Olódùmarè á ṣàánú fún wa. Olódùmarè á ràn wá lọ́wọ́. Ṣùgbọ́n ìran Yorùbá àwa gan gbọ́dọ̀ ràn ara wa lọ́wọ́. A gbọ́dọ̀ ràn wá lọ́wọ́ o. Ká lè bọ́ nínú wàhálà yìí. Ẹ ṣe púpọ̀ wẹ̀yìn tí a jọ ṣètò ní ibi náà ni ètò ní láàfin àdàgbẹ́ sí ẹ tún pàdé wa lálẹ́ òní lágbọ́dọ̀ á tún máa jáde torí pé ó yẹ ká tún jáde lálẹ́ òní torí ìjọba ń sọ̀rọ̀ pé àwọn fẹ́ gbé CBN wọ́n fẹ́ gbé fan